dédé wòye ní gbogbo ibi tẹ́ ti ń wà tẹ̀sí ń gbọ́ lórílẹ̀-èdè àgbáláyé ojú tó ń wà fún fọ́ bẹ́ẹ̀ sì ni títún wà kò ní láṣọ ọlọ́run ọba lónìí sinimá yìí tá a fẹ́ gbéyàwó ńlá pẹ̀lú rẹ̀ ní Fíkáyọ̀mí apá kejì fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sí rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́ ìjọ̀wọ́ ẹ like share subscribe ẹ comment sórí YouTube channel wa tẹ́ bá fẹ́ wo Fíkáyọ̀mí apá kìíní ẹ lọ sórí Balikis Raji ibẹ̀ ni wọ́n ti ń wò Balikis Raji TV ibẹ̀ náà ti ń wò lọ́wọ́lọ́wọ́ fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sí rí wa fún ìgbà àkọ́kọ́ ìjọ̀wọ́ ẹ like share comment subscribe sórí YouTube channel wa tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ni ẹ dákun ẹ kọ́mẹ̀ntì sí ẹ má gbàgbé láti sá gbogbo ẹgbẹ́ rẹ̀ kó ba lè ta ní lólobó nígbà tí ọmọ sinimá aládùn sinimá olóyin gbákọ́gbé sinimá mìíràn bá jáde Fíkáyọ̀mí apá kejì la mú wá fún yín la fẹ́ gbé yẹ̀wò ẹ kọ sórí comment section òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ òṣèré náà jùlọ kí ni ìdí tẹ́ fi nífẹ̀ẹ́ rẹ̀ ilẹ̀ nírògbò lè ṣẹlẹ̀ nínú apá kejì Fíkáyọ̀mí apá kejì kí ni ẹni rò kó máa ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ kọ sórí comment section kejì á sọ̀rọ̀ lórí rẹ̀ á ní rí jù báyìí lọ sí jẹ́ mìíràn ọjọ́ rí eré lójú owó rí ire lójú gbogbo màrí láṣẹ Èdùmàrè ó dàbọ̀ tún dìgbà mìíràn ire o.